Orúkọ mi ni Olúọmọ Àbáyọ̀mí Òkìkíọlá Johnson Adéníran. Ẹ káàbọ̀ sà. Ṣé a lè mọ ipò yín ní àwùjọ? Mo jẹ́ kan nínú ọmọ ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà tí a fi jẹ́ Olúọmọ Àgbẹ̀kọ̀yà worldwide. Ẹgbẹ́ wo gan ló ń jẹ́ ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà? Kí ni iṣẹ́ wọn láwùjọ? Ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà jẹ́ ẹgbẹ́ àwọn baba ńlá baba wa tí a dá sílẹ̀ ní 1938 tó sì jẹ́ pé ẹni tó jẹ́ ààrẹ wọn lọ́wọ́lọ́wọ́ báyìí all over the world ni bàbá wa ààrẹ Kamorudeen Aremu Òkìkíọlá Àgbẹ̀kọ̀yà. Àwọn ni wọ́n jẹ́ adarí ẹgbẹ́ náà. Ẹgbẹ́ yìí jẹ́ ẹgbẹ́ ajìjàgbara tó ń ṣààbò lórí dúkìá àtòhun àlùmọ́ọ́nì gbogbo ọmọ káàárọ̀ oòjíire lápapọ̀. Wọ́n sì tún jẹ́ ẹgbẹ́ àgbẹ̀ tó ń mójútó ètò ọrọ̀ ajé àti ètò ọ̀gbìn ní ilẹ̀ káàárọ̀ oòjíire àti ní àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. So ẹgbẹ́ àwọn baba ńlá baba wa ní ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà jẹ́. Ẹ ṣé. Ẹ̀yin gẹ́gẹ́ bí ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà tàbí ẹ̀yin gẹ́gẹ́ bí Olúọmọ Àgbẹ̀kọ̀yà, àti àbáwò á rí i pé lọ́wọ́lọ́wọ́ báyìí nǹkan fararọ ní orílẹ̀-èdè Nàìjíríà pàápàá ní ilẹ̀ Yorùbá. Kí nípa tí ẹ ti kó àti pé kí nípa tí ẹ ń kó lọ́wọ́lọ́wọ́ àti pé kí wá nípa tẹ́ ẹ fẹ́ kó láti pinwọ́ gbogbo wàhálà tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá? Ẹ ṣé olóòtú. Ṣé rí ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà ò fìgbà kankan dúró, bẹ́ẹ̀ ni wọn ò fìgbà kankan túra lẹ̀. Ipa tó pọ̀ tó lámìlaka ni wọ́n ti kó lórí ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà, pàápàá ní agbègbè ìletò wa tó jẹ́ ti ilẹ̀ káàárọ̀ oòjíire. Nítorí pé ohun tó wà nílẹ̀ yìí ó di ijó àjọjó, àwẹ̀ náà di àjọgbà. Kì í ṣe nǹkan téèyàn kan lè sọ pé òun ọ̀pọ̀ èèyàn ló ń jẹ́ àwádé, ẹnìkan kì í jẹ́ àwádé. Ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà wọ́n kópa, mo sì mo nígbàgbọ́ pé Elédùà ọba mi àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run àti pàjẹ́ polóògùn tí wọ́n gbé lọ́wọ́ ó di dandan kó lànà àbáyọ lórí gbogbo rúkèrúdò tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní ilẹ̀ káàárọ̀ oòjíire àti ní orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀.